Ìbàdàn ni a fẹ́ mú wá sí etí móhùnmáwòrán yín láti orí bàbá wa Lágelú ọ̀rọ̀ àpátámàjà tí wọ́n tẹ ilẹ̀ Ìbàdàn dó ní nǹkan bíi 18th century sẹ́yìn. Lótìítọ́ ìtàn sọ fún wa wípé Lágelú wá láti Ilé Ifẹ̀ láti wá tẹ ìlú Ìbàdàn dó ní nǹkan bíi ọdún 18th century sẹ́yìn gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àkọ́kọ́. Lẹ́yìn ìtẹ̀dó ìlú Ìbàdàn tí Lágelú tẹ Ìbàdàn dó tí òun náà sì papòdà ni àwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ olórí gẹ́gẹ́ bí baálẹ̀ ní àsìkò náà. Baálẹ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ olórí ní ilẹ̀ Ìbàdàn lẹ́yìn tí Lágelú ti papòdà tán náà ni Baálẹ̀ Máyẹ̀ Okùnadé. Baálẹ̀ Máyẹ̀ Okùnadé lo ọdún 6 gbáko lórí àpèrè baálẹ̀ nílẹ̀ Ìbàdàn, ìyẹn ní àárín ọdún 1820 sí 1826. Lẹ́yìn tí Baálẹ̀ Okùnadé papòdà tán, Baálẹ̀ Olúyẹdùn Lábọ́sìndé làwọn gba ipò baálẹ̀ láàárín ọdún 1826 sí 1830. Baálẹ̀ Lákanlẹ̀ ni ó tún gba ipò baálẹ̀ ní ilẹ̀ Ìbàdàn ní ọdún 1830 sí ọdún 1835. Lẹ́yìn tí Baálẹ̀ Lákanlẹ̀ lọ, Báṣọ̀run Olúyọ̀lé náà dé gẹ́gẹ́ bí baálẹ̀ ní ilẹ̀ Ìbàdàn. Báṣọ̀run Olúyọ̀lé lo ipò ní ọdún 1835 sí ọdún 1850. Náà ni Baálẹ̀ Ọdẹ́rìnlọ Ọ̀pẹ́ Àgbè gba ipò baálẹ̀ ní ọdún 1850 sí ọdún 1851. Lẹ́yìn Baálẹ̀ Ọdẹ́rìnlọ, Baálẹ̀ Oyèsílé Olúgbòde náà dé. Ó gba ipò ní ọdún 1851 sí 1854. Baálẹ̀ Ìgbékúnlé náà gba ipò baálẹ̀ ní ọdún 1864 sí 1865. Lẹ́yìn náà ni Báṣọ̀run Ògúnmọ́lá náà gba ipò baálẹ̀ ní ọdún 1865 sí 1867. Bí Balógun Déyìí Òkú Akéré náà tó gba ipò baálẹ̀ ní ọdún 1867 sí 1870. Lẹ́yìn tí Balógun Akéré papòdà, Baálẹ̀ Oròwùsì Àwárún náà gba ipò baálẹ̀ ní ọdún 1870 sí 1871. Ẹ̀yìn náà ló sún kan Ààrẹ Látòóṣà Ọládòkè láti òkè ààrẹ ọdún 1871 sí 1885. Balógun Àjàyí Ọ̀ṣúngbẹ́kún náà gba ipò baálẹ̀ ní ọdún 1885 sí ọdún 1893. Ẹ̀yìn náà ni Baálẹ̀ Fìjàbí àkọ́kọ́ gorí oyè gẹ́gẹ́ bí baálẹ̀ ọdún 1893 sí 1895. Lẹ́yìn náà ni Baálẹ̀ Ọ̀ṣúntókí Ọlọ́ṣun náà gba ipò ní ọdún 1895 sí ọdún 1897. Nígbà tí Baálẹ̀ Ọ̀ṣúntókí papòdà, Báṣọ̀run Fájìmí Yéròmbí náà gba ipò baálẹ̀ ní ọdún 1897 sí 1902. Baálẹ̀ Músá Dẹrin ni ó tún tẹ̀lé, tí àwọn gba ipò baálẹ̀ ní ọdún 1902 sí ọdún 1904. Baálẹ̀ Dàda Ọ̀pádáre náà gba ipò baálẹ̀ ní ọdún 1904 sí 1907. Lẹ́yìn tí Baálẹ̀ Dàda Ọ̀pádáre papòdà tán, Báṣọ̀run Sùmọ́nù Apáńpá náà dé, òun náà gorí oyè ní 1907 sí 1910. Baálẹ̀ Akíntayọ̀ Awánibákú Eléǹpé ló gba ipò baálẹ̀ lẹ́yìn tí Báṣọ̀run Sùmọ́nù Apáńpá papòdà. Ẹ̀yìn ló sún kan Baálẹ̀ Ìrèfín ní ọdún 1912 sí ọdún 1914. Nígbà tí Baálẹ̀ Ìrèfín papòdà, Baálẹ̀ Ṣítù ọmọ ààrẹ náà gorí oyè gẹ́gẹ́ bí baálẹ̀ ní ilẹ̀ Ìbàdàn ní ọdún 1914 sí ọdún 1925. Lẹ́yìn náà ni Baálẹ̀ Oyèwọlé Ayéjẹ̀nkú gba ipò baálẹ̀ ní ọdún 1925 sí ọdún 1930. Àmọ́ nígbà tí ó di ọdún 1930, ipò oyè Ìbàdàn ó yí kúrò lórí baálẹ̀ ó di
Olúbàdàn gangan ní tó já sí wípé láti ọdún 1930 ni Ìbàdàn ti gba adé tí wọ́n ti ń dé adé sórí gẹ́gẹ́ bí Olúbàdàn tí ipò ọba náà kúrò ní ipò baálẹ̀ tí ó di Olúbàdàn. Olúbàdàn àkọ́kọ́ tí ó kọ́kọ́ dé adé ní ilẹ̀ Ìbàdàn ni Olúbàdàn Okunola Abbas Alẹ́ṣinlọ́yẹ́ tí àwọn jẹ Olúbàdàn láàrin 1930 sí ọdún 1946, ìyẹn 16 years, ọdún 16. Lẹ́yìn tí Olúbàdàn Okunola Abbas papòdà, Olúbàdàn Fágbèrin Akéré kejì náà gorí oyè gẹ́gẹ́ bí Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn, ìyẹn ní ọdún 1946. Àmọ́ ọdún 1946 náà ni Olúbàdàn Akéré kejì pa ipò dà, ní èyí tó já sí wípé oṣù 3 péré ni àwọn lò lórí ipò Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn. Ẹ̀yìn náà ni Olúbàdàn Oyètúndé àkọ́kọ́ náà gorí oyè ní ọdún 1946 tí àwọn náà tún papòdà ní ọdún 1946 yìí kan náà, ní tó já sí pé oṣù 8 ni àwọn tún lò lórí oyè Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn. Nígbà tó di ọdún 1947, Olúbàdàn Akíntúndé Bíòkú gba ipò Olúbàdàn ní ọdún 1947 sí 1948. Lẹ́yìn tí àwọn náà papòdà, Olúbàdàn Ìjàbí ẹlẹ́ẹ̀kejì gba ipò Olúbàdàn ní ọdún 1948 sí ọdún 1952. Nígbà tó di ọdún 1952, Olúbàdàn Mẹ́múdù Àlí Ìwó náà gba ipò Olúbàdàn ní ọdún 1952 sí ọdún 1952 yìí kan náà, tó já sí wípé oṣù 4 péré ni àwọn náà lò lórí ipò Olúbàdàn kí àwọn náà tó papòdà. Ẹ̀yìn náà ni Olúbàdàn Mítádé Apẹtẹ gba ipò ní ọdún 1952 sí ọdún 1955. Nígbà tó di ọdún 1955 tí Olúbàdàn Apẹtẹ papòdà, Olúbàdàn Isaac Babalọlá Akínyẹlé náà gba ipò Olúbàdàn ní ọdún 1955 sí ọdún 1964, ní tó já sí wípé ọdún 9 ni àwọn lò lórí ipò Olúbàdàn. Lẹ́yìn náà ni Olúbàdàn Yésùfù Kòbíowú gba ipò Olúbàdàn ní ọdún 1964 tí àwọn náà tún jẹ́pè Ọlọ́run ní ọdún 1964 yìí kan náà, tó jẹ́ pé oṣù 2 péré ni àwọn lò lórí ipò Olúbàdàn. Olúbàdàn Sàláù Àkànbí Àmínù ló gba ipò Olúbàdàn ní ọdún 1965 sí ọdún 1971. Àwọn lọ́dún 6 lórí ipò Olúbàdàn kí wọ́n tó papòdà. Ẹ̀yìn náà ni Olúbàdàn Ṣítù Akíntọ́lá Oyètúndé gba ipò ní ọdún 1971 sí ọdún 1976. Ọdún 5 ni àwọn náà lò lórí ipò Olúbàdàn. Olúbàdàn Gbàdàmọ́sí Adébímpé ló gba ipò ní ọdún 1976 sí ọdún 1977. Ọdún kan péré ni àwọn náà lò lórí ipò Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn. Ẹ̀yìn náà ni Olúbàdàn Daniel Akínbíyì gba ipò Olúbàdàn ní ọdún 1977 sí 1982. Lẹ́yìn tí ọba Daniel Akínbíyì papòdà, ọba Yésùfù Olóyèdé Àṣàǹkẹ́ gba ipò Olúbàdàn ní ọdún 1983 sí ọdún 1993. Ìyẹn láàrin ọdún 10 ni àwọn náà lò tí wọ́n fi ṣe ìjọba ilẹ̀ Ìbàdàn. Náà ni ọba Emmanuel Adégbóyèga Pẹ́rìndé Kínní gba ipò Olúbàdàn ní ọdún 1993 sí ọdún 1999. Lẹ́yìn tí wọ́n ní ọba Yínúsà Bánkọ́lé Ògúndípẹ̀ Arápásọwọ́ àkọ́kọ́ gba ipò Olúbàdàn ní ọdún 1999 sí ọdún 2007. Lẹ́yìn ọba Ògúndípẹ̀, ọba Samuel Odùlànà Odùgadé àkọ́kọ́ gba ipò Olúbàdàn ní ọdún 2007 sí ọdún 2016. Lẹ́yìn tí ọba Odùgadé wàjà tán, ọba Sàlíù Àkànmú Adétúnjì Adé Ògúngúnnísọ̀ 1 gba ipò Olúbàdàn ní ọdún 2016
sí ọdún 2022. Ọdún mẹ́fà ni àwọn náà lò lórí ipò Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn. Lẹ́yìn tí ọba Adétúnjì wàjà, ọba Lékan Balógun láti àlú Ìwó náà tún gba ipò Olúbàdàn ní ọdún 2022 sí ọdún 2024, nítorí já sí pé ọdún méjì péré ni àwọn náà lò lórí ipò Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn. Ẹ̀yìn náà ni ọba Owólabí Akínlóyè Ọlákùnlẹ́yìn gba ipò Olúbàdàn ní ọdún 2024, táwọn náà sì tún wàjà ní ọdún 2025. Àárín ọdún kan náà ni àwọn náà fi lo ipò Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn. Ipò ọba ìlú Ìbàdàn wá sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó sún kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí, bàbá wa Sínátọ̀ Adéwọ̀lú Ládọjà ní ọdún 2025 tá a wà yìí. Àwọn gbà ládùúrà pé àsìkò ọba wa Adéwọ̀lú Ládọjà yóò tu gbogbo tilé gbogbo, yóò tu gbogbo wa lára káàkiri gbogbo ilẹ̀ Ìbàdàn lọ kárí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àsìkò ọba wa Adéwọ̀lú Ládọjà yóò tu gbogbo wa lára. Ikú yóò máa ké bí eku, èèyàn yóò máa ké bí ẹyẹ, ọmọ èèyàn yóò máa fọhùn bí ọmọ ènìyàn. Àsìkò náà àtonílé àtàlejò yóò mọ̀ sí dáadáa ní àsìkò ọba wa Adéwọ̀lú Ládọjà.